gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò mọ́ má dà kọrin o gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ètò. Kadi koloba o kadi suku kadadi mọ́lẹ̀ o bẹ́ẹ̀ni ojú sọkọ kẹfẹ sanyan bàbá ṣọ. Ìró àti bùbá pẹ̀lú àbètí ajá agbádá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. Ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ fàṣà kọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà lẹ́tọ̀. Mojísọ́lá Àjàyí ta tó kún ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà lẹ́tọ̀. Ẹ̀bá gbogbogbò bí ajá, ẹ̀bá kankankan bí àgbo, ẹ̀bá tẹnubèpè kẹ́tẹnubàṣẹ́ a ò débi tí a fẹ́ dé. Ẹ̀bá gbogbogbò bí ajá, ẹ̀bá kankankan bí àgbo, ẹ̀bá kẹnubèpè kẹ́kẹnubàṣẹ́ a ò débi tí a fẹ́ dé. Ó di dandan ká débi tí a fẹ́ dé. Adínilọ́nà kankan ò lè dí wa lọ́wọ́. Yorùbá nation á débẹ̀, kò sí bó ti lè wò ó pẹ́ tó a máa débẹ̀ dandan ní lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ wò ó, mo níta ló yẹ ká fọpẹ́ fún bí ò bá ṣe Elédùmarè ọba tó bọ bí orí. Adániwáyé alágbàlá àdéhùrè adánimágbàgbé ònìkàndá ṣèjọba ẹkùn ọkọ̀ òpó. Ọba tí ń tojú aláṣejù bomi gbóná, ògbèjà akẹ́rù ogun níjà, àtòbàjáyé má jàyà lòlò. Kábíyèsí Elédùmarè. Àní ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mú àrá sán atẹ́gùn fẹ́ àwa rèé o. Mo wà láyé, mo wà láàyè, mo tún wà láyé ara mi. Mo sọ fún yín pé mẹ́tẹ̀ẹ̀ta ò jọra wọn, nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹlòmíì máa wà láyé bí aláìsí, ẹlòmíì wà láàyè ń ṣẹ̀mí inú àìsàn, ẹlòmíì ò sí láyé ara ẹ̀ o. Ṣùgbọ́n èmi wà láyé, mo wà láàyè, mo wà láyé ara mi. Èmi ò sí láyé bí aláìsí, èmi ò sì ṣẹ̀mí nínú àìsàn. Ọlọ́run mo dúpẹ́ o. Mo wá wà láàyè ara mi nítorí pé n ò sí lábẹ́ ìdè. Ọlọ́run mo dúpẹ́, mẹ́tẹ̀ẹ̀ta ò jọra wọn. Kéèyàn ó wà láyé, kéèyàn ó wà láàyè, kéèyàn ó sì wà láyé ara ẹ̀. Ọpẹ́ pàtàkì mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó yẹ kéèyàn máa dú lọ́dọ̀ Elédùmarè ni. Nítorí pé òun lọba tí ń ṣe ohun gbogbo nínú ohun gbogbo, òun ló ṣe é fún wa láì gbowó láì gbòbì. Bó bá jẹ́ èèyàn ni ó lè ní amẹ́ran wá, ó lè ní amówó wá, ṣùgbọ́n Ọlọ́run awo ni má gbẹ̀jẹ̀ ni. Ògbèjà akẹ́rù ògo níjà, Aláàfin àdáyébá Your Majesty sir. Kábíyèsí Elédùmarè ni mò ń kí láàárọ̀ yìí. Mo wá kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá. Àní gbogbo ojú tó ń wò mí jákèjádò àgbáńlá ayé, gbogbo àdúgbò tẹ́ ẹ bá wà, àní gbogbo àkókò tẹ́ ẹ wà, níbi gbogbo tẹ́ ẹ wà ni mo fi ń kí yín pé ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin tẹ́ ẹ wà lọ́sàn, ẹ̀yin tẹ́ ẹ wà láàárọ̀, ẹ̀yin tẹ́ ẹ wà lálẹ́, ẹ̀yin tẹ́ ẹ wà lọ́gànjọ́ òru. Mo fi gbogbo àkókò tẹ́ ẹ bá wà níbikíbi tẹ́ ẹ wà yẹn ni mo fi ń kí yín pé ẹ kú dédé àkókò yìí o. Lágbára lọ́wọ́ Elédùmarè, dídùn lọ́sàn so fún gbogbo wa. Ẹ wà ní ràdò gbé sájò, ẹ máa kéré ọjà délé ni lágbára lọ́wọ́ Elédùmarè. Ètò gbàgede àṣà náà ló tún gorí afẹ́fẹ́, ló gorí móhùnmáwòrán yín níkànnì Yèyé Gbàgede Àṣà TV. Ètò kan àrà ọ̀tọ̀ ni eléyìí tí a fi ń kọ́ra wa láṣà
torí kó má bàa parun ni torí bá méjì kọ́ àmọ́ síwájú yùn yèyé Mojísọ́lá Àjàyí ló kọ́ mi àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹ́bí sínú kò ń jẹ ahun èmi lọmọ bólóúnjẹ bá rí mi tó rojú máa ya fà ìjẹtẹ́ lọ́rùn nítorí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mo tún ti lété ń bọ̀ sórí àpèrè ètò lónìí Ìbàràpá ni mí ọmọ àfibàràpilẹ̀ ọ̀rọ̀ tápá ti tán èrúwà òjòkó agbé dúdú orí òkèlé àkókò gàgàrà kíkọ lérúwà agbé ní má dájà tiwa lórí ètò eléyìí láti ṣègbélárugẹ àṣà wa àṣà ìbílẹ̀ wa ni nítorí pé tẹnitẹni ń táwa gbàgbọ́ nú ẹ̀ nìyẹn takísà ń ta àtàn bó ń gbá bá pe igbá rẹ̀ lẹ́kùú fọ́ ọmọ ádámù àbá fi kó dọ̀tí ẹ̀yin náà ti mọ̀ bẹ́ẹ̀ bí a bá ṣe pe nǹkan ẹni lára yá ṣe bá ní pè é lèmi fi ń sọ lórí ètò yìí nígbà gbogbo pé ká gbé tiwantiwa lárugẹ ọmọ ẹni òkúkú ní í ṣèbí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíín ẹ jẹ́ á gbé àṣà àwọn baba ńlá wa lárugẹ ẹ jẹ́ ká gbé èdè wa lárugẹ àní ká máa sọ ẹ̀rí bó ṣe dùn Yorùbá dùn lédè ọlọ́gbọ́ àwọn tẹ́lómi bá ìran Yorùbá gbé tí ò bá fi lo bí ọ̀sẹ̀ mẹ́ta yóò ti máa gbọ́ Yorùbá gbogbo dédé alápèjúwe tó dùn sọ ni ó dùn gbọ́ ká fi ń wéhun ń bẹnu èdè Yorùbá ká sọ̀rọ̀ yánrọ̀ ń bẹnu èdè Yorùbá ẹ jẹ́ ká máa sọ sí àwọn ògo wẹrẹ wa nítorí pé àwọn ìran tí wọ́n bá fẹ́ parun èdè àti àṣà wọn náà máa gbà lọ́wọ́ wọn ẹ lọ bèrè lọ́wọ́ àwọn ìran tí wọ́n ti parun bí wọ́n bá fẹ́ pa àwọn ìran kan run tàbí àwọn ẹ̀yà kan run lórí ilẹ̀ èdè àti àṣà wọn náà máa gbà tí wọ́n bá ti gbà á wá mú wọn lẹ́rú ni wọ́n pa wọ́n run pátápátá lágbára lọ́wọ́ Elédùmarè Yorùbá ò ní parun ẹ̀bá kẹnu bèpè kẹ́ẹ̀kẹnu bàṣẹ́ a ó débi tí a fẹ́ dé Yorùbá ò lè parun a lè parun lórí ilẹ̀ lágbára lọ́wọ́ Elédùmarè ni mo fi ń sọ pé ẹ jẹ́ ká jọ gbé àṣà Yorùbá lárugẹ ó pọn dandan fún ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá àtàtà ó pọn dandan fún ẹni tó bá jẹ́ ọmọ káàárọ̀ oòjíire àní káyé bu ẹnu àtẹ́lu àṣà tiwantiwa káyé pè ní nǹkan ojú dúdú káyé ká má pè ní old school mọ́ ni mò ń sọ wípé ká pọ́n ti a náà lé báwọn aláwọ̀ funfun bí wọ́n ṣe ń pọ́n ti wọn lé ẹjá wa náà ò pọ́n ti a lé báwọn ará bí wọ́n ṣe ń gbé ti wọn gẹ̀gẹ̀ ẹjá wa náà ò gbé ti a gẹ̀gẹ̀ wọ́n ní náání náání ohun anílà náání ìran aṣẹ́gita máa náání èpo ogi èmi náání orúkọ bàbá mi Mojísọ́lá Àjàyí mo náání àṣà ìbílẹ̀ bàbá ńlá mi nítorí pé ohun aníyì tó pọ́n ohun aníyì tó pọ́n ẹ jẹ́ kí n ta ní ó jọ wá lójú Yorùbá máa ní nǹkan gidi Ọlọ́run gbọ́ n tí à ń wáre Sókótó n sì ń bẹ lápò Sókótó wa o Ọlọ́run gbọ́ n tí à ń wáre Sókótó ń bẹ lápò Sókótó wa Yorùbá ní nǹkan gidi a ní nǹkan pàtàkì a ní nǹkan àmúyangàn a ní nǹkan tó pọ́n a ní ohun tó jẹ tí ó tó wá jẹ dọjọ́ alẹ́ wa a ní ohun tí èbó ò ní Yorùbá ní ṣé èbó láyé ta ni mo ní Yorùbá ńlá ní ohun tí èbó ò ní wọn láwọn náà ní bulletproof ayẹta ti Yorùbá Ọlọ́run gbọ́ ó ju ti níjẹ́ bulletproof ẹ wo ẹ̀yin ọlọ́gbọ́n ayé mo ní ẹ wá ẹ jẹ́ ká dìjọ bomi ọgbọ́n mu lónìí gbogbo ọ̀mọ̀ràn tó mo yóò gbìn ẹ wá ẹ jẹ́ ká jọ fi ìmọ̀ràn kún mọ̀ràn nítorí pé ogun alùgbálùgèdè sí ti kúrò lógun àdájà ogun dògùn lọ́wọ́ ọba ogun ìgbélárugẹ àṣà Yorùbá àjọjà ní fún gbogbo ọmọ Yorùbá àtàtà pàápàá jùlọ gbogbo àwa tá à ń ṣakitiyan fún ilẹ̀ olómìnira Yorùbá nation ogun ìgbélárugẹ àṣà Yorùbá àjọjà gbogbo wa ni nítorí pé bá a bá dé ilẹ̀ olómìnira ti Yorùbá tá à ń lọ tán tí à ń pè Yorùbá nation tá ò mọ àṣà tá a mọ̀ ṣe ilẹ̀ wa àfàìmọ̀ ká má tún gbọ́ sóko ẹrú lèmi ṣe ń pè wá ṣàkíyèsí lórí ètò gbàgede àṣà wípé ẹjẹ́ àmọ́ tá à ń ṣe wọ́n ní kokoko báyìí làárọ̀ fàájì tí alágbẹ̀dẹ mi tí sì ń lurin lójú kan ibẹ̀ lápẹẹrẹ ni
ẹ jẹ́ ká mọ tá à ń ṣe gbogbo ẹ̀yàn ọlọ́gbọ́n ayé ni mò ń pè káàkiri àgbà ńlá ayé ẹ jẹ́ ká mọ tá à ń ṣe lórí àṣà tiwantiwa àṣà Yorùbá gbayì lóríṣiríṣi ọ̀nà ó gbayì gbáà àní àwọn ìran Àrẹwà àwọn ará Òkè Ọya nílẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà wọn ò fàṣà wọn lẹ̀ wọ́n ní àṣà àti àwọn ìlànà tí wọ́n ń tẹ̀lé àwọn ìran Ìgbò àwọn ti Biafra wọn ò fi àṣà wọn bá ẹnì kankan ṣeré ṣùgbọ́n àwa Yorùbá yìí náà ni máa jọ mí lójú ọ̀rọ̀ wa máa ká mi lára pé kí ni ń ṣe àgàn àwa yìí náà lá sọ pé àwọn ọmọ tí a o èdè èbó tí wọ́n lọ rèé kọ́ léèwé nìkan ni kí wọ́n máa sọ àwa yìí náà lá sọ pé oúnjẹ òyìnbó ni kí wọ́n máa jẹ àwa Yorùbá yìí náà lá sọ pé aṣọ òyìnbó ni káwọn ọmọ wa máa wọ̀ ẹ dákun kò sí bá a ṣe lè fọ Gẹ̀ẹ́sì tó sọ wá dèbò aláwọ̀ funfun ni kò sí bó ṣe lè gbọ́ Gẹ̀ẹ́sì tó kó gbọ́ Gẹ̀ẹ́sì ju Wọlé Ṣóyínká lọ bàbá gan bó ṣe bí Wọlé Ṣóyínká gan ṣe gbọ́ Gẹ̀ẹ́sì tó sọ Wọlé Ṣóyínká di òyìnbó aláwọ̀ funfun aṣáàgbọ́nú ìwé ìtàn pé Wọlé Ṣóyínká ìtúlọ̀rẹ̀ kọ́ àwọn èèbó ní èèbó ni ìlọ̀rẹ̀ kọ́ èèbó ní Gẹ̀ẹ́sì ni ẹ dákun bí bàbá òun ṣe ń lọ rè kọ́ èèbó ní Gẹ̀ẹ́sì ṣé gbígbọ́ Gẹ̀ẹ́sì rẹ̀ yìí ṣó ti sọ ọ́ di èèbó aláwọ̀ funfun àwa gangan làwa ẹ jẹ́ a tún àṣà wa ṣe ẹ jẹ́ a gbé pọ́n ẹ jẹ́ ká mú lọ́kùnkúndùn bàbá òun gbọ́ Gẹ̀ẹ́sì tó jẹ́ pé ẹ bá ń gbọ́ ó gbọ́ Gẹ̀ẹ́sì dákú àmọ́ dúdú ni gbígbọ́ Gẹ̀ẹ́sì wọn ò lè sọ ọ́ di funfun kó o sì gbọ́ Gẹ̀ẹ́sì fọ́ lórí o gbọ́ Gẹ̀ẹ́sì dákú o gbọ́ Gẹ̀ẹ́sì tán yányán ìyẹn ò lè ní àwọn ìtìlẹ̀ Gẹ̀ẹ́sì kí wọ́n sọ ọ́ di ọmọ wọn tàbí kí wọ́n mú ẹkún àwọn ará orílẹ̀-èdè wọn wọ́n máa yà wá sọ́tọ̀ náà ni pé eléyìí nàbílàkì eléyìí èèyàn dúdú ni wọ́n padà máa yà wá sọ́tọ̀ náà ni kí ló wá dé tá a fara wa mọ́ra ká pé bí kó tó ká gbé nǹkan tiwa lárugẹ ọ̀pọ̀ ọmọ Yorùbá wọn níwà ìwà nù wá ó sì máa ń jẹ́ kí ìyà jẹ wá lájò mo ní pé kì í ṣe pàdéwò ẹ̀tù lásán ó lẹ́ni tí ẹ̀wọ̀ ẹ̀tù tó bára ẹ̀ mu lẹ́ni tẹ́wọ̀ ẹ̀tù borí rẹ̀ mu gèlè òdù bíi kámọ̀ òwe náà kò dàbí kò yẹ ni o bókìjẹ́ bá wẹ̀wọ̀ ẹ̀tù ó lè dàbí bọ̀rọ̀kìnní bókìjẹ́ ni bí ẹrú bá wá wọṣọ tó jíire kọ́ ẹrú á wá dàbí ọba bókìjẹ́ wẹ̀wọ̀ ẹ̀tù á dàbí bọ̀rọ̀kìnní bí ẹrú bá wọṣọ tó jíire ẹrú lè dàbí ọba àmọ́ kò sí béèyàn ṣe lè gbé aṣọ ọmọ tá a lè gbé kọ́ ẹrú lọ́rùn tó ìdá ó padà péré ẹ̀ lẹ́rú òun ni mò ń sọ àmúyẹ pàtàkì ní gbogbo àwọn nǹkan tí mò ń sọ yìí nílẹ̀ Yorùbá kò wá sí bá ṣe lè ní àmúyẹ tó bá sọ ìwà nù tí wà bá nù wá òtún bá ń tẹ́ gbáà ni tí ìwà bá ti nù wá bí ẹni gbé ọmọ ọba tó gbé fọ́sùn ni wọ́n láṣọ ńlá kọ́ lè èèyàn ńlá aṣọ pàtàkì kọ́ lè èèyàn pàtàkì lóòótọ́ ni wọ́n ní bó o bá dáa tó ò níwà bàbá ta ń jẹ́ fọmọ fún ẹ àwọn Yorùbá náà tó wá pé wọ́n ní ẹni lẹ́wà tí ò lówó lọ́wọ́ bàbá ta ń jẹ́ fọmọ fún ẹ àmọ́ Yorùbá gbàgbọ́ nínú ìwà rere torí pé Yorùbá gbàgbọ́ pé ìwà rere ńlẹ̀ ṣọ́ èèyàn ṣé ti ẹ̀ rántí àkọsórí kan táwa kọ́ nígbà tá a wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ́hún primary iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ á ní ìwà lọ́ba àwúre ìwà ọlá máa ṣí lọ nílé ẹni ẹwà sì máa ṣí lọ lára ènìyàn ṣùgbọ́n ìwà ni ó bá wa dé sàárè
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kíní ń pọ̀ àkọsórí ń pọ̀ ó ti pẹ́ yóò ti lé ní 30 ọdún tí mo ti kọ nínú ìwé Aláwìyé ni bí ọlá máa ṣí lọ nílé ẹni ẹwà sì máa ṣí lọ lára ènìyàn ṣùgbọ́n ìwà ni ó bá wa dé sàárè wọn lóbìnrin sọ̀wànù ó lóun ò lórí ọkọ kò lè lórí ọkọ ọ̀tọ̀ níwà tá a hù sóbì ọ̀tọ̀ níwà tá a hù nílé ọkọ nítorí pé ilé ọkọ tẹ́ ẹ rí òun ilé ẹ̀kọ́ gbáà ni àwọn kan ní another university olórin kan ló kọ ní orílẹ̀-èdè rẹ̀ another university nílé ọkọ jẹ́ tó gbogbo níwọ̀ntúnwọ̀nsì tó bá délé ọkọ ṣé à ń ṣe bíbí orin báyìí ṣé ní ṣe kẹsẹ̀tì báyìí àwa la kọ́ Barrister ṣe bó bá jẹ́rọ ni ẹ lọ rí ìbéèrè lọ́wọ́ rẹ̀ anyhow èmi mo kọ́ Barrister ṣe ohun gbogbo níwọ̀ntúnwọ̀nsì ìwà rere lẹ̀ṣọ́ èèyàn bóbìnrin bá dára tí ò ní wà kò sẹ́ni tí ó fi ṣaya pọ́pọ́ ọkùnrin bá rẹwà kó jáde máa dán kó ṣe rọ̀gbọ̀dọ̀ tàbí kó pupa kó mọ́lẹ́wà bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ ẹ dákun ta ni ó fẹ́ ni tí ò ní wà ta ló fẹ́ kò sí láyé àtijọ́ nílẹ̀ Yorùbá àwọn èèyàn máa tọpinpin èèyàn wọ́n bá fẹ́ lọ́kọ bí wọ́n bá sì ń fẹ́ ìyàwó fún ọmọ wọn wọ́n tọpinpin wọn ní ẹ bá wa yẹ̀ díẹ̀ wò ẹ bá wa tọpinpin délé lágbájá ẹ tọpinpin délé tọmọdò ṣé wọ́n ti gbé panla rí àbí wọ́n gbé wúrẹ́ rí irú ìwà wo ni wọ́n máa ń hù níran wọn ṣé wọ́n máa rí àwọn àgbàlagbà fín ni àbí wọ́n ń bọ̀wọ̀ fágbà àwọn àgbà àtijọ́ wọ́n wádìí mo wá gbọ́ ìtàn kékeré kan lẹ́nu ìyá mi mo fẹ́ mú wá fún yín lónìí lórí ìwà rere lẹ̀ṣọ́ èèyàn ìwà ṣe pàtàkì nínú àṣà Yorùbá ni mò ń wí kò sí bí èèyàn ṣe lè dáa tó tí wà bá nu onítọ̀hún ò lè ráyé gbé bẹ́ẹ̀ ni wọ́n ní arákùnrin kan ń bẹ ní ìlú Àpòmù ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí ìyá mi ṣe sọ ìtàn wọn fún mi nìyẹn wọ́n ní ó máa ṣoore ṣáá ni nǹkan kan ìjọ lójú arákùnrin kan náà ń bẹ nílùú Àpòmù náà ọmọ rẹ̀ wá fẹ́ ṣe ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ gíga girama ìyẹn secondary ṣùgbọ́n bàbá ọmọkùnrin yóò ní owó kankan lọ́wọ́ ó sì gbọ́dọ̀ san owó ìdánwò àtowó iléèwé wọ́n máa san pọ̀ ni ńgbà àwọn olóṣèlú kan ti báyé jẹ́ bẹ́ẹ̀ mọ̀ pé kò rọrùn mọ́ lórílẹ̀‐èdè yìí wọ́n ní ọkùnrin wá sá kíjokíjo pé èyí rí oko rèé kò ta oko kòkó mi tí n bá tún rí nǹkan mú bẹ̀ ó ti jóná ìbò ni mo ti fẹ́ rówó ṣùgbọ́n arákùnrin kan tún ń bẹ nínú ìlú náà tó ń jẹ́ alówó lódù bí ìyèrè ó jẹ́ ọlọ́rọ̀ ó jẹ́ èèyàn pàtàkì ó sì lò lọ gbogbo ohun tẹ́dà bá ń ṣe mọ̀ pé mo máa ń sọ lójú òpó yìí pé ìtàn ń kọ́lẹ̀ fún wa àríṣe àríkà ní bàbá rẹ̀ gùn ìwọ tó ń wò mí lónìí ó ṣe gbìyànjú kó o ṣe rere gbìyànjú òhùwárẹ nínú àṣà Yorùbá ní ká hùwà ọmọlúàbí Yorùbá gbàgbọ́ nínú ìwà ọmọlúàbí ni wọ́n bá tọ arákùnrin lọ pé ọmọ rẹ̀ yìí mọ̀ fẹ́ ṣe wáyẹ̀kì ẹ sì mọ̀ pé nílẹ̀ Yorùbá ọmọ mi ọmọ ẹnìkejì mi ọmọ mi náà ní pé ìyá mi rẹ ni ọ̀rẹ́ wa ọmọ rẹ̀ yìí máa fẹ́ ṣe ìdánwò àṣekágbá àtìlé ẹ̀kọ́ gíga girama wáyẹ̀kì kò sì sí ṣe ń gbánáká ṣíṣì èsì ni àlàmú alówólódù bí Yorùbá ètò ìforúkọsílẹ̀ wáyẹ̀kì wọ́n àti ń kásẹ̀ ńlẹ̀ ó ní bẹ́ẹ̀ ni kí ló wá dé tó jẹ́ ó pẹ́ tó yìí ó bá ti wá kó tó dà sí kókó yáyáyá ẹgbà owó rèé ẹ lọ sanwó ìjẹ́ ẹ mọ̀ pé wọ́n sanwó wáyẹ̀kì ọ̀hún lọ́dún náà lọ́hùn ọmọ òun ṣe wáyẹ̀kì ó sì èsì ìdánwò ọ̀hún sì dáa wọ́n ní ọdún yẹn lèsì ìdánwò tó dáa jù nínú wáyẹ̀kì jáde ọmọ òun sì pèrègèdè wọlé sílé ẹ̀kọ́ gíga fásitì
ẹ̀ ń kánjú irọ́ ẹ wá kánjú nígbà tó ń délẹ̀ nípa káhùwà rẹ̀ ká pàjùbà lẹ̀dẹ̀ṣù alọ̀lọ̀ kájú ọkọ̀ tó dùn lẹ̀dọ́mọ káwọn àrọmọdọ́mọ wa ó lè máa jẹ̀gbádùn bá àbá sí láyé mọ́. ó ní mò ń sọ nípa ìwà rere ìwà ọmọlúàbí tí Yorùbá ní tí wọ́n sì ń fẹ́ tí wọ́n sì ń fi tí wọ́n mú lọ́kùnkúndùn nínú àṣà wọn. nígbà ó ṣe ọmọ yìí wọlé ẹ̀kọ́ gíga fásitì o ń gbò wọlé ẹ̀kọ́ gíga fásitì ó tún perégedé látàrí ìfọwọ́sowọ́pọ̀ bàbá lówó lódù bí ìyèrè bàbá kan sí oore ń ti ẹni ṣebí kò mọ̀ wípé ọlọ́jọ́ kúkúrú lòun kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ọmọ wọlé ẹ̀kọ́ gíga fásitì ó jáde kí ó tó jáde lé ẹ̀kọ́ gíga fásitì alówó lódù bí ìyèrè ó ti gbé gbùrù gàjà bàbá ti papòdà ó gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀ bọ́ra bàbá kú ní jẹ́ bẹ́ẹ̀. ó dùn ọmọkùnrin yìí pé alátìlẹ́yìn òun kú ṣùgbọ́n bàbá kú ó mà parí ẹ̀kọ́ rẹ̀ lẹ́yìn tó parí ẹ̀kọ́ ẹ̀ nílé ẹ̀kọ́ gíga fásitì ọmọ yìí lọ sí Èkó ó kúrò nílùú Àpò ó lọ sí Èkó ó rí iṣẹ́ gidi ó sì di adarí iléeṣẹ́ ńláńlá ẹni tẹ́yìn ò ràn lọ́wọ́ tẹ́hùn hùwà burúkú sí ẹ̀hùn àpò kàn mí sí lónìí hàn ṣẹ́yìn mọ̀ bóyá òun ní ọ̀ràn ọmọ tìyín lọ́wọ́ ni mo ṣe ní ká pàdùbà lẹ̀dẹ̀ṣù alọ̀lọ̀ kájú ọkọ̀ tó dùn lẹ̀dọ́mọ. ó ríṣẹ́ sí iléeṣẹ́ ńlá kan tí àwọn olóyìnbó máa ń pè ní multinational company tí sì ń gba ẹgbẹ̀lẹ́mùkú owó lówó oṣù wọ́n fún un nílé wọ́n sì fún un ní ọkọ̀. ṣé ẹ mọ̀ pé olóore rẹ̀ aláàánú rẹ̀ tó ṣe àtìlẹ́yìn bó ṣe kàwé yìí ó mà ti ṣe aláìsí alólódù bí ìyèrè ọmọ alólódù náà mà ti kàwé tán ó mà wáṣẹ́ lọ sí ìlú Èkó níbi tí wọ́n ti fẹ́ ṣe íńtáfíù ìfọ̀rọ̀wánilẹ́nuwò àbí kí wọ́n tó gbani síṣẹ́ ni wọ́n wọlé lẹ́yọ kọ̀ọ̀kan ẹ mọ̀ pé credential àbí kílẹ̀ pé léyìí tí ìwé tí èèyàn máa ń mú lọ tó bá fẹ́ wá sẹ́wọ̀n ẹ mọ̀ pé kì í parọ́ orúkọ ó ti kọ ọmọ ó ti kọ gbogbo àlàyé rẹ̀ ó ti kọ síbẹ̀ ibẹ̀ ni arákùnrin tó jẹ́ ọ̀gá iléeṣẹ́ tó jẹ́ pé bàbá lólódù bàbá ọmọkùnrin ló ràn lọ́wọ́ tó lọ léèwé tó fi ṣe àṣeyọrí ńlá tó ṣe bí wọ́n ṣe kó credential wọlé tọ ọ̀gá pé àwọn tí ẹ ṣe interview fún lè àwọn tí ń wáṣẹ́ rèé ó rí orúkọ àlàmú alólódù bí ìyèrè pé tó bá jẹ́ wípé kì í ṣe pé orúkọ yìí jọra o tó bá jẹ́ wípé alólódù bí ìyèrè tó ń mọ̀ nílùú Àpòmù ni ẹ bá òun pé ẹni tó ní orúkọ yẹn bá òun ẹni kó kọ́kọ́ wọlé òun ni wọ́n kọ́kọ́ dá lóhùn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò náà bó ṣe wọlé ló béèrè lọ́gá béèrè lọ́wọ́ ẹ̀ pé alólódù bí ìyèrè tìlú wo ni ó ní ìlú Àpòmù wọ́n so mọ́ra wọn ìlú Àpòmù wa kan náà ó sì mọ̀ mí èmi ni lágbájá ọmọ lágbájá nílé lágbájá wọ́n so mọ́ra wọn ó ní o ti ríṣẹ́ o nílò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kankan ṣé ẹ rí pé òre lóore ń wọ́tọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń hùwà kò kàn mí lórílẹ̀‐èdè Nàìjíríà báwọn ọmọ wa ń bẹ ńlé báyìí nígbà tẹ́ ẹ̀ gbé àṣà abínibí yín lọ sínú ètò òṣèlú tẹ́ ẹ gbà ló fà á kálẹ̀ ẹ gbé àṣà tiwantiwa tó jẹ́ àṣà ọmọlúàbí kálẹ̀ ẹ gbé dání gidi tẹ́ ẹ gbé wọnú ètò òṣèlú tẹ́ ẹ lẹ́ẹ̀gbà èmi kú mọ̀kọ́ jẹ̀bi ni yín èmi mọ̀ pé kì í ṣòṣèlú tẹ́ ẹ bá gbé lọ gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe á máa wà ní ìbámu pẹ̀lú àṣà Yorùbá á sì máa wà ní ìbámu pẹ̀lú àṣà àwọn baba ńlá wa àní àwọn ègùn ní ìlú òyìnbó wọ́n máa jíjó ègùn wọ́n jíjó ilẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ní ó mọ̀ tìjú tàkasúfèé nìkan ni wọ́n mọ̀ ọjọ́ wọn ò lè jíjó ìbílẹ̀ wọn ẹ wò ó gbogbo èèyàn kan ní ó jọ yẹ̀yẹ́ gbàgede àṣàbí ṣé o tẹ́ ẹ wí nìyẹn gbogbo èèyàn ló gbọ́dọ̀ jọ míì nítorí kẹ́ ẹ jọ mí nílẹ̀ Yorùbá ó fi rójú tá a bá mú àṣà wa lọ́kùnkúndùn bá bá padà dé ilẹ̀ olómìnira ti Yorùbá nation
nǹkan á rọrùn fún wa a sì ní bọ́ sí oko ìsìnrú a ní bọ́ há nígbà tí òmìnira náà bá dé ẹ jẹ́ àwòjọ òun ní fẹ́rẹ́fẹ́ ká tó máa tẹ̀síwájú. Ntafọ afọjina wero. Fàyídówó jòkódówó. Ntafọ afọjina wero. Fàyídó nyemanywe ase novi. Jaleche nyemanywe ase novi. Jẹlọ súbò se fàyídówó jòkódó. Fitẹ́mi sọ̀gbẹ̀sọ̀wé. Fàyídówó jòkódówó. Fitami sọgbẹsọwe ya. Fàyídówó jòkódówó. Mẹ́hàn bìdí èèmà. Fàyídówó jòkódówó. Ìsọgbẹsọkẹrùn zobo. Fàyídówó jòkódówó. Èèyàn gẹlẹsí. Alọjẹ. Yaka níwe tó gẹlẹsí. Alọjẹ alọmẹ. Gẹlẹsí. Alọjẹ. Yaka níwe gẹlẹsí. Alọjẹ alọmẹ. Gẹlẹsí. Alọjẹ. Yaka níwe tó gẹlẹsí. Alọjẹ alọmẹ. Àṣero. Alọjẹ. Àṣe níwe tó kọbíró. Alọjẹ alọmẹ. Àhọ́nẹ́. Alọjẹ. Àhọ́nẹ́. Alọjẹ Eré alọmẹ. níwe tó àhọ́nẹ́ bó. Alọjẹ alọmẹ. Gẹlẹsí. Alọjẹ. ṣé bẹ́ẹ̀ rí mo láwọn àárẹ̀wá wọn fàṣà wọn lẹ̀ ìran haúsá ìran ìgbò ń kọ́ wọn fàṣà tiwọn sílẹ̀ àwọn ègùrẹ́ o ìlú London ni wọ́n wà wọn ò máa fàṣà wọn lẹ̀ bí àṣàbùrà yín ká ìfẹ́ kálukú ní kọrin ìbílẹ̀ tirẹ̀ o Yèfẹ̀lẹ̀ èmi náà á kọrin ìbílẹ̀ tèmi ṣẹ́yìn náà ń kọrin ìbílẹ̀ tí yín bí ẹwà ṣẹ́yìn jójó ìbílẹ̀ yín bí ẹwà mo ní ká fi yẹn ká mú wá fún yín lóní fẹ́rẹ́ jógi ni wípé ẹ jẹ́ á máa gbé nǹkan tiwantiwa lárugẹ ẹ jẹ́ á máa gbé àṣà wa lárugẹ ẹ jẹ́ á gbórin ìbílẹ̀ wa lárugẹ ẹ jẹ́ á jóúnjẹ ìbílẹ̀ wa ẹ jẹ́ á wọṣọ ìbílẹ̀ wa ọmọ Yorùbá mi ò lè róró àti bùbá yóò ní mọ́ tú Ọlọ́run tiẹ̀ sí wá ṣe ọpọlọ àwọn amúnidára télọ̀ wa ọpọlọ wọn ń peléke sí lójoojúmọ́ ni wọ́n ti ń bá wa ṣokùn sí bó ò bá lè ro sóko fún mọ́nú kó lè dẹ́yìn jẹ́ kí wọ́n mọ̀ Lárúbáwá ti pe bàbá wa Ádámù lágége ó ti pè wọ́n lọ́mọ àlè rí nígbà tí bàbá wá sórí ètò mi ló sọ ó ní Lárúbáwá kan ló sọ ọ̀rọ̀ burúkú sí òun táwọn fi bẹ̀rẹ̀ sí ní wọ agbádá ńlá lọ ṣe wáàsí kí ló dé tí a lè wọṣọ ìbílẹ̀ wa wọ́n nígbà táwọn lọ sí àjì lọ́dún náà lọ́hùn wọ́n wá pe àwọn fún onírúurú ìdánilẹ́kọ̀ọ́ lecture gbogbo aṣọ táwọn sì kò dá ní aṣọ Lárúbáwá ni àwọn ẹṣẹ àmọ jàlábíà ọ̀lẹ́ńtẹ̀ láàfà bàbá wé láwà ní jànràn sí àwọn wá bẹ̀rẹ̀ sí ní fi ṣiṣẹ́ Ọlọ́run tí Ọlọ́run rán wọn ó ní ọmọ Lárúbáwá ìwà pe àwọn lọ́jọ́ kan pé Ádámù àbí kíná ló ń jẹ́ ó lóun ní kóró gbá lẹ́nu ẹ̀ Ádámù lòun jẹ́ ṣe bí wọ́n sọ pé ọmọ Yorùbá àtàtà ni ẹ ṣe bí wọ́n ní ìran Yorùbá ló ti wá ó lóun sọ pé bẹ́ẹ̀ ni kó o sì wí ọmọ Yorùbá àtàtà lòun téèyàn Yorùbá wá kí n ṣe ọmọ àlè ni ó máa wá wọ aṣọ aláṣọ sí ìwò bọ̀ pé aṣọ ìran tiwa ní gbogbo aṣọ tó ń wọ̀ láti jọ ti dé ṣé ẹ̀yin ò ní aṣọ ìran kankan nílùú yín ni bàbá sọ nínú ọ̀rọ̀ wọn náà nígbà tí wọ́n wá sórí ètò wa lọ́dún náà lọ pé àwọn doríkodò omijé sì ń bọ́ lójú àwọn torí pé ẹni lójú ń tì ọ̀rọ̀ tí Lárúbáwá yìí sọ ó ti àwọn lójú pé ṣé Lárúbáwá ló yẹ kó wá sọ fáwọn yìí pé ó yẹ kí àwọn múra ìmúra abínibí tó jẹ́ tabínibí tàwọn bàbá ní látìgbà náà làwọn ti ń wọ agbádá ńlá níbikíbi tẹ́ ẹ bá rí bàbá yìí tó fẹ́ ṣe wáàsí agbádá ni bàbá máa wọ̀ wọ́n lè padà wé láwà ní jànràn sí o tàbí kí wọ́n lo àwọn fìlà nẹ́tìmọ̀ agbádá ńlá ni bàbá máa wọ̀ ẹ jẹ́ á gbé àṣà tiwantiwa lárugẹ ká wọṣọ ìbílẹ̀ wa ká jóúnjẹ ìbílẹ̀ wa ká sọ̀rọ̀ ìbílẹ̀ ká sọ èdè abínibí wa bá a bá lè sọ èdè àdúgbò wa tí òyìnbó pè ní dialect ẹ jẹ́ á sọ èyí tó jẹ́ general Yorùbá tó so gbogbo ìran Yorùbá pọ̀ ẹ jẹ́ á máa sọ ẹ sọ sáwọn ògo wẹrẹ wa ẹ sọ sáwọn ọmọ yín ó tiẹ̀ máa mú èèyàn bọ́ nínú ewu béèyàn bá wà ní agbègbè kan tí wọn ò gbédè èèyàn tí nǹkan kan sì ń ṣẹlẹ̀ ń bẹ̀ mo lè sọ èdè mi sọ́mọ mi pé ó yá kí á pa jẹ́ àfẹsẹ̀fẹ́ níbi tá a wà yìí ṣe rí pé Yorùbá ìjìnlẹ̀ ni àwọn tí wọ́n wà bẹ̀ wọ́n ní gbọ́ wọn à ń wí
títí tí a ó sì fi kúrò lágbègbè náà. Ẹ jẹ́ ká sọ Yorùbá tiwantiwa. Gbogbo ohun tá a bá fẹ́ máa ṣe pátápátá ẹ jẹ́ á máa ṣe ní ìbámu pẹ̀lú wípé à ń lọ sí ilẹ̀ olómìnira Yorùbá ti Yorùbá nation. Lágbára lọ́wọ́ Elédùmarè, lágbára lọ́wọ́ àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá, àní pẹ́ débẹ̀ á débẹ̀ tán torí ohun tó dá mi lójú ni. Àní ìran Yorùbá máa yàgò fún tó lè bà wọ́n lórúkọ jẹ́ láyé àtijọ́. Àwọn àgbà àtijọ́ wọ́n máa ń tọ́jú orúkọ wọn bí ìgbà tí ahun ẹ ṣáà máa hun kì í ṣe ìjàpá, ahun èèyàn tó láhun bí ìgbà tó bá ń tọ́jú nǹkan ẹ̀ ní ẹ̀. Wọ́n Yorùbá gbàgbọ́ nínú orúkọ rere torí pé wọ́n gbàgbọ́ pé orúkọ rere sàn ju wúrà àti fàdákà lọ ni. Yorùbá gbàgbọ́ nínú ìwà ọmọlúàbí, wọ́n gbàgbọ́ nínú ká ṣoore bí ẹ ń gọ̀. Báwọn ẹlòmíì ò bá sọ ohun tí ò dá rárá nínú nǹkan Yorùbá náà máa ń sọ. Èmi ò máa rí ohun tí ò dá nínú ìran tèmi o, nítorí pé ibi gbogbo la ti ń káàdì alẹ́, ibi gbogbo la ti ń dáná alẹ́, ọbẹ̀ ní dùdúra wọn lọ. Na my brother tí ọmọ ìran Ìgbò ń pera wọn lẹ́kọ̀ọ́ ń bọ̀ bá dẹ́kọ̀ọ́ ni wọ́n rẹ́ èmi sí lọ ṣiṣẹ́ nílẹ̀ Ìgbòrí tí omi ìwẹ̀ ẹlẹ́kejì ò gbọ́dọ̀ ṣàn sílé kẹta. Wọ́n kórìíra ara wọn tó bẹ́ẹ̀ tí wọ́n sì bára wọn jà nílùú wọn. Ṣùgbọ́n bí wọ́n bá délé àjòjì wọ́n ní na my brother. Ẹlòmíràn máa sọ pé àwọn Yorùbá ò fẹ́ràn ara wọn. Nínú gbogbo ẹ̀yà ló wà. Ẹ yé sọ bẹ́ẹ̀ mọ́, Yorùbá fẹ́ràn ara wọn. Gbogbo ẹ̀yin tẹ́ wà lájò tẹ́ ń wò mí ẹ lè jẹ́rìí sí. Níbi tẹ́ ẹ wà òun ṣe ẹ̀ kóra yín mọ́ra gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Ẹ sámọ̀ra rí kẹ́ tó kú òǹlé. Ìgbẹ́ débẹ̀ lẹ mọ́ra. Yorùbá fẹ́ràn ara wọn. Kò sí bí tí ò ní, kò sí ìran tàbí ẹ̀yà tí ò ní kùdìẹ̀kudiẹ níbi tí wọ́n kù sí. Ibi a kù sí àtẹ̀yí tí ò dá nínú àṣà wa ni ẹ jẹ́ á mú kúrò ká pàtì ká sọ di ohun àfìsẹ́yìn tí eégún fi aṣọ. Ká wá gbé àwọ̀ tuntun wọ̀ lórí àṣà tiwantiwa ká lè dé ilẹ̀ olómìnira ti Yorùbá láìpẹ́. Ni mo sọ fún yín pé Yorùbá gbàgbọ́ nínú orúkọ rere torí pé orúkọ rere òun lẹ̀ṣọ́ èèyàn. Wọ́n gbàgbọ́ nínú ìwà ọmọlúàbí. Bí wọn náà ò bá níwà rere tètè yí padà lónìí torí inú àṣà Yorùbá bó bá jọmọ Yorùbá àtàtà. Àní bẹ́ẹ̀ Yorùbá jọmọ Yorùbá tó wá láti ìlúkílùú tàbí ìran èyíkéyìí tó bá ti wá tó bá níwà ọmọlúàbí Yorùbá kó mọ́ra ni. Yorùbá máa kó mọ́ra ni torí pé Yorùbá cherish ìwà ọmọlúàbí, integrity. Yorùbá máa kó máa fẹ́ràn ìwà ọmọlúàbí púpọ̀ o. Nítorí pé gbogbo ìwà ọmọlúàbí náà làwọn baba ńlá wa ni wọ́n ń lò láyé àtijọ́ tí ayé fi ń rójú tí ìlú sì ń tòrò fún wọn. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n dènà pẹnu nítorí pé omi pọ̀ lámù. Mo mọ̀wé wá mo má roko wá, ẹ ṣá mọ̀. Òwe ń bẹ àròkọ sì wà lórí ètò yìí, àmọ́ iṣẹ́ àmúrelé tí ń fún yín, iṣẹ́ àmúrelé tí mo fún yín ẹ jẹ́ kí yín o. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń ṣe takuntakun àtẹ́wọ́ yín rèé. Tí ń ṣe takuntakun lórí àwọn ìbéèrè tá a ti béèrè. Mo ní kẹ́ ẹ sọ orúkọ míì tí Yorùbá ń pe apẹ̀rẹ̀, ẹ sì ti sọ ẹni agbọ̀n ni ẹ pàtẹ́wọ́ fúnra yín, èmi ti pàtẹ́wọ́ fún yín ṣáájú o. Ó ní ìṣàlàyé ọ̀rọ̀ yìí bó bá ṣe yé yín sí pé ẹnu ìwọ̀n lára ẹbí afọ́kèémù. Ó fẹ́ lè jẹ́ pé gbogbo ẹ̀yin tí ẹ fi èrò yín ránṣẹ́ ìyẹn comment náà lẹ gbà á wípé ẹni tí wọ́n bá máa ń bá wí ṣáṣáṣáṣáṣá ni Yorùbá máa ń sọ bẹ́ẹ̀ fún pé ẹnu ẹ ṣe wọ́n lára ẹnu ẹ sì lára tiẹ̀ bí afọ́kèémù báyìí. Àbẹ́ẹ̀rí nǹkan Yorùbá gba yìí o. Àní mo wá ní kẹ́ ẹ tún sọ ohun tí Yorùbá ń pè ní kéèmọ̀. Igbá kékeré tàbí nǹkan ìbomi kékeré tí wọ́n fi sórí àmù tí a máa fi ń bu omi sínú ife tá a bá fẹ́ mu tàbí tí a máa fi ń bu omi èyíkéyìí tá a bá fẹ́ lò ni wọ́n ń pè ní kéèmọ̀. Mo sọ fún yín nínú ètò yìí pé òyìnbó aláwọ̀ funfun kọ́ ló kọ́ àwọn ìran bàbá mi láṣà, òun kọ́ ló kọ́ wọn ní personal hygiene. Bẹ́ẹ̀ ni nínú personal hygiene ti Yorùbá ìní ká má kí igbákígbá bọnú àmú omi mímu ni Yorùbá fi dá ìkéèmọ̀. Gbogbo ohun táwọn bàbá mi ń ṣe nílẹ̀ Yorùbá òyìnbó aláwọ̀ funfun kọ́ ló kọ́ wọn o. Bẹ́ẹ̀ ni ẹ wò ó, gbogbo yín pátápátá tẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ pátápátá lẹ gbà á.
a sì ń rọ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ fún wa ní ẹ̀bùn lórí ètò yìí tàbí tẹ́ fẹ́ ṣe ìpolówó ọjà yín lórí ètò yìí ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a máa fi ń léde 08039 72 2703 080 39 72 2703 àti 080 28 48 1850 080 28 48 1850 àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi kàn sí mi lẹ́yìn ètò nù o fún ìpolówó ọjà yín àti ẹ̀bùn lórí ètò yìí ká máa ṣe fi ṣe kóríyá fún àwọn tó bá gba ìbéèrè wa ṣe bí àjọ ń kẹ́kọ̀ọ́ lára ara wa ni ká kọ́ra wa lówe ká kọ́ra wa láṣà àjọ ń kẹ́kọ̀ọ́ lára ara wa ni ẹ wá bá mi lọ sórí ìkànnì Yèyé Gbàgede Àṣà TV ẹ bá mi buwọ́lù ẹ subscribe síbẹ̀ ẹ comment ẹ like ẹ tàn káyé ẹ jẹ́ káwọn èèyàn rí ribiribi tá à ń ṣe nípa àṣà Yorùbá ebe yìí náà ráwọn àlejò tá à ń gbé wá ṣe bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń ṣe ebe rí ipa ribiribi tí wọ́n ń kó ṣe bẹ́ẹ̀ rí ipa tí ewé àti egbò ilẹ̀ wa ń kó a máa tún mú yùn wá ní ọjọ́ Friday lágbára Ọlọ́run bàbá sì mú wá lọ́jọ́ Friday á jẹ́ kó dọ̀sẹ̀ tó ń bọ̀ a máa tún mú abala tàlejò wa wá níbi tá a ti máa yànnàná nípa ewé àti egbò ilẹ̀ wa àwọn iṣẹ́ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ọbẹ̀ tá à ń jẹ gan ewébẹ̀ tá à ń jẹ oògùn ní àsìmọ̀ ni mo ṣe ń sọ lórí abala yìí pé ìbílẹ̀ ni mí ká jẹun wa bí ẹni ń jẹ oògùn ká má bàa wá padà jẹ oògùn bí ẹni ń jẹun la ṣe gbé abala yẹn kalẹ̀ ipa ò ní pín ẹ bá wa pín ẹ pín fídíò yìí o ẹ buwọ́lù Yèyé Gbàgede Àṣà TV ẹ máa wò ó nítorí ìkànnì tó ń ṣègbélárugẹ àṣà àti èdè Yorùbá pọ́nbélé ni mo wá tún mú iṣẹ́ àmúrelé wá lónìí o àmọ́ kí n tó fún yín ní iṣẹ́ àmúrelé ètò ní ẹ jẹ́ fún yín ní àwọn òwe àti àrokò tí mo mú wá ẹ̀bẹ̀ bàálà àtúndò òwe ní ẹ̀bẹ̀ bàálà àtúwodò ẹ mọ̀ pé tí odò bá kún tàbí odò kún láàrin tàbí koríko hù sí odò wọ́n ní ẹ̀bẹ̀ ẹ̀bá lẹ́gbẹ̀gbẹ́ báyìí lámàtú koríko ẹ̀ lámàtú kúrò ebe ẹ̀ mọ̀ pé omi odò ní àmúláyé àtijọ́ nílẹ̀ Yorùbá wọ́n sì lẹ́gbẹ̀ẹ́ odò èkì pààyàn ẹ̀bẹ̀ ẹ̀bá là á tudò ẹni bá tudò láàrin omi a máa gbérú wọn lọ òwe ní ẹ̀bẹ̀ ẹ̀bá là á tudò ẹni tó tudò láàrin omi ní máa gbérú wọn lọ òwe kejì ní ẹ̀bì tí ó pé rà ká ṣe pẹ̀lẹ́ ẹni ní í ṣe ni ẹ̀bì tí ó pé rà ká ṣe pẹ̀lẹ́ ẹni ní í ṣe ni ẹ wò ó òwe tó farajọ ló sọ pé ẹ̀kùnlé lọ̀tá wà ilé la ṣe ní ń gbé ẹ̀bì tí ó pé rà ó ká ṣe pẹ̀lẹ́ ẹni ní í ṣe ni òwe mi kẹta tí mo mú wá sóde ètò ní sọ pé ẹ̀bà tó rọ̀ kì í ṣẹjọ́ onígàárí o ẹ̀kọ́ dín kókó ìṣẹ́jú alágbàdo ẹ̀bà tó rọ̀ kì í ṣẹ́jú onígàárí ẹ̀kọ́ tó dín kókó ìṣẹ́jú alágbàdo ẹ̀bá àgbé sánlẹ̀ kẹ́ẹ̀jàn nígi ẹni Ọlọ́run ò pa ò ní kú òwe ní ẹ̀bá àgbé sánlẹ̀ kẹ́ẹ̀jàn nígi ẹni Ọlọ́run ò ní pa tí ò tí ì ṣetán láti pa kò lè kú òwe ní òwe karùn-ún sọ pé ẹ jẹ́ ká fẹ́ bẹ́ẹ̀ èyí bá ń tá tí ń bábọ̀ látẹ̀yìnwá mu gẹ́gẹ́ bí ìwà ọmọlúwàbí ẹ jẹ́ afẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ afẹ́ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ní bí fún ni Yorùbá ìfẹ́ obìnrin bẹ́ẹ̀ ẹ jẹ́ ń fẹ́ bẹ́ẹ̀ Yorùbá wò ìdílé á wò wá á tọ pinpin kó tó fẹ́ obìnrin bẹ́ẹ̀ náà lẹni tó fẹ́ lọ́kọ lóbìnrin wọ́n á wò ìdílé wọ́n á wò wá wọ́n á tọ pinpin kí wọ́n tó lọ́kọ láyé àtijọ́ ẹ jẹ́ afẹ́ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ ní bí fún ni òwe karùn-ún òwe ẹlẹ́ẹ̀kẹfà tí mo mú wá òwe mẹ́fà ni mo mú wá sóde ilẹ̀ yìí ókàndínlógún ókàn tó dínlógún tó lóun ò bá owó kan ṣe àti dógún rẹ̀ yóò nira òwe ńlá ni mo gbé wá sóde tòní ókàndínlógún tó lóun ò lè bá owó kan ṣe o àti dógún rẹ̀ ó nira ẹ wò ó ìyẹn náà tó wọ́n ní díẹ̀ tó nù kó ní nǹkan ẹ jẹ́ fún yín ní àrokò àrokò tí mo mú wá sóde ilẹ̀ wọ́n ní bí Yorùbá bá fi awọ ìlú mi mọ̀ bóyá ẹnjìníà wa lè rí lu o
awọ ìlú bí Yorùbá bá fi awọ ìlú tí wọ́n bá fi ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá ìtumọ̀ ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ tí onítọ̀hún ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tí ẹni tí a fi àrokò yìí ránṣẹ́ sí tó ṣẹ̀ àṣírí rẹ̀ ti tú o awọ ní bàṣírí ìlú àṣírí rẹ̀ ti tú àṣírí rẹ̀ ògò rárá ó ti tú síta afẹ́fẹ́ ti fẹ́ o gbogbo ibi tádìí ẹ̀ ti ń tọ̀ náà láti rí so bí wọ́n bá fi awọ ìlú wọ́n bá fi ránṣẹ́ sí ẹnìkan n tó túmọ̀ sí náà láti sọ pé àṣírí ti tú o n tó wá ń sọ fún ẹni tó fi àrokò ránṣẹ́ sí pé dákun àṣírí òun tó ti tú yìí wá bò awọ ìlú ní bàṣírí ìlú gbòǹgbò ibi tó tú dé yìí má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ orí àwọn baba ńlá wa pé pọ̀ ibi táṣírí yìí tú dé yìí má jẹ́ ojú bẹ́ẹ̀ lọ awọ ìlú ní bàṣírí ìlú bá ń bo àṣírí mi ìtumọ̀ àrokò nù bí Yorùbá bá fi awọ ìlú ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá àṣírí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ti tú ó sì ń fẹ́ kí wọ́n wọ́n bá ń bo àṣírí òun ni òwe mo lówe òwe ti mọ́ ń lára àrokò méjì mú wá ìkejì nìyẹn ẹjẹ ìjúlẹ̀ bí Yorùbá bá fi ẹ̀fà owó ẹyọ cowries lẹ́yìn eléèbó ń pè é ẹ̀fà owó ẹyọ wọ́n bá fi ránṣẹ́ sí ẹnìkan nílẹ̀ Yorùbá ìtumọ̀ ẹ̀ ni pé àmì ìfẹ́ ni ọkàn ẹni tó fi àrokò yìí ránṣẹ́ ó ń fa ẹni tó fi ránṣẹ́ sí ó lè jọkọ ó lè jẹ́ pé ọkọ ti rìnrìn àjò lọ sí ìdálẹ̀ ọlọ́jọ́ pípẹ́ ọkàn ìyàwó rẹ̀ wá ń fà á tó bá ti wá ẹ̀fà owó ẹyọ tó pápọ̀ tó fi ránṣẹ́ ọkọ rẹ̀ ó ti mọ̀ pé ọkàn ìyàwó òun ti ń ṣàárò òun ọkọ lè fi ránṣẹ́ sí ìyàwó lè fi ránṣẹ́ sọ́kọ ọ̀rẹ́ sì lè fi ránṣẹ́ sí ọ̀rẹ́ rẹ̀ ọkàn rẹ̀ ń fà mí ìfẹ́ rẹ̀ ń fà sí mi ó pẹ́ tí mo ti rí ọ ní jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó èyí táwọn fi káàdì ẹ̀ ńlẹ̀ torí pé ọjọ́ ń rebi àná oòrùn sì ti ń rebi àtiwọ̀ òun ni iṣẹ́ àmúrelé yín tí ń fún yín lónìí òwe ni mo fẹ́ parí ẹ̀ ṣe mọ̀ pé mo ti ń mú oríṣiríṣi òwe wá mo wá fẹ́ kẹ́yìn náà parí òwe méjì péré tẹ́ bá ti parí ẹ̀ bàbá rẹ̀ ní fún alẹ́ mọ́ àfún ilẹ̀kùn ẹ̀ láyọ̀ àti rẹ̀ gùn ẹ pàtẹ́wọ́ fúnra yín náà ni bẹ́ẹ̀ ni ìgbín tó ń jẹwé àfọ̀n tí ò ṣíwọ́ òwe ni ìgbín ẹ ṣàmọ ìgbín tó ń jẹ ewé àfọ̀n tí ò ṣíwọ́ òwe ni nílẹ̀ Yorùbá ẹ bá ń parí ẹ̀ ẹ fi ìdáhùn yín sí abẹ́ comment section òwe kejì sọ pé ìtọ̀sẹ̀ ló lọ̀yọ̀ọ́ òwe ni ẹ bá parí ẹ̀ àwọn òwe méjèèjì mo ti lò lórí ètò yìí kódà mo tún ti lò nínú Ojúmọ́ Aláyọ̀ nínú níìsì láìmọye ìgbà ìtọ̀sẹ̀ ló lọ̀yọ̀ọ́ òwe ni ẹ parí ẹ̀ nílẹ̀ Yorùbá ìgbín tí ń jẹwé àfọ̀n tí ò ṣíwọ́ òwe ni nílẹ̀ Yorùbá ẹ parí òun náà àwa ń pe gbogbo ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá àtúniléeṣẹ́ kéréje pé kẹ́ wá polówó ọjà lórí ètò Gbàgede Àṣà nítorí pé lówó tí ò ga ni lára owó tí ò fàkóyá náà lápolówó ọjà yín ẹ wá ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ ó dá mi lójú wàràwàrà lẹ́ẹ̀mata ẹ̀yin tẹ́ fẹ́ kẹ́bù fún wa náà ká máa ha fáwọn tó bá gba ìbéèrè wa ẹ pè mí lẹ́yìn ètò 080 39 72 2703 lẹ́ẹ̀fì pè mí lẹ́yìn ètò 080 39 72 2703 tàbí 080 28 48 1850 080 28 48 1850 náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gẹ́gẹ́ èdè Ìbàràpá mú sọ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tèmi gangan tẹ́ fi kàn sí mi lẹ́yìn ètò ẹ bá ń pín ètò Gbàgede Àṣà ká ẹ kọ́mẹ̀ntì sí ẹ tàn ká ẹ subscribe ká lè dìjọ gbé àṣà Yorùbá tiwantiwa lárugẹ náà ni ẹ ṣeun ipá ò ní pín mo ní kí n kóró kí n kọ́fà kí n sì kó ń tàfà ó pé pàtàkì lọ sí ọ̀gá àgbà lọ sọ́dọ̀ ọ̀gá àgbà iléeṣẹ́ wa BGI TV bàbá wa Aláwìyé Abdulsubor ṣe Sabor ni àbí èmi ọmọ Aláwìyé Adébáyọ̀ ní ẹjẹ́ ń pè kéyìn mi ọmọ lọ yọ èmi èsè lárúbáwá ẹ jẹ́ dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá yìí lágbára lọ́wọ́ Elédùmarè ipa òní pín ẹ kò wá jẹ̀pẹ́ gbogbo ẹ̀yin sẹ́ ń wò wá jákèjádò àgbáńlá ayé náà mú kí yín mo ní ká kóró ká kọ́fà ká sì kó ń tàfà nítorí pé oró ò ní gbéra rẹ̀ lọ́dọ̀ ẹranko ọfà náà ò ní dira rẹ̀ lámùrè pẹ̀fọ́
ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lágbára lọ́wọ́ Elédùmarè ipa ò ní pín yẹn wá nírò gbé sọnù bí ò ṣe bí ọmọ ní ìní ti ṣẹ́rí wálé lórí ètò gbàgede àṣà fún tòní àkọ́tún ní tún wá fún yín lọ́jọ́ Friday ẹ máa fojú sọ́nà a tún gbé àwọn àlejò wa wá gẹ́gẹ́ bí ìṣe wa tó bá yá láti wá sọ kọ́yànnàná nípa ọ̀rọ̀ ewé àtegbò lórí gbàgede àṣà gangan lẹ́sìn wò bẹ́ẹ̀ ni kẹ́ máa sọ fáwọn èèyàn pé ètò eléyìí àǹfààní pọ̀ níbẹ̀ rẹpẹtẹ yèyé àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi Àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rín àfẹ́bí sínú kó ń jẹ àwọn èmi lọmọ bó ló ń jẹ́ rí mi tó rojú máa yáfa ìjẹ́tẹ́ lọ́rùn torí mo kápá ọ̀kànjú àmì ni o Àríkẹ́ ọmọ ajó má ní wòran Ìbàràpá ni mí ọmọ àfi Ìbàràpilẹ̀ ọ̀rọ̀ tapá ti tan ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o agbe ló máa ń dájà tiwa yókù dọjọ́ mi ọjọ́ rẹ̀ ó tún dìgbà míì lórí ìkànnì BGI TV àti yèyé gbàgede àṣà TV ó dàbọ̀. Gbàgede àṣà ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni ẹ̀mú kọ́ má dà kọrin o. gbàgede àṣà ni gbàgede gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa gbàgede àṣà ni tó. kàdí kólóbá o kàdí sùkú kàdàdí múlẹ̀ o bẹ́ẹ̀ ni ojú sọ́kọ́ kẹfẹ́ sanyán bàbá ṣọ́. ìró àti bùbá pẹ̀lú àbètí ajá àgbàdá ẹ̀sìn kí Yorùbá lónìí yẹn bẹ́ẹ̀ ni kárí ni ká pọ́n nílẹ̀ Yorùbá lónìí yẹn. ẹ̀yin òbí ẹ̀gbọ́n lábàárẹ̀ mi ẹ̀fà ṣàkọ́mọ gbàgede àṣà ni àṣà alẹ́ wa ni gbàgede àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede àṣà ni tó. Mojísọ́lá Àjàyí ta tó kun ètò yẹn ò bẹ́ẹ̀ lórí àṣà ni ètò tó ń ṣí wa létí pé ká má gbàgbé Mojísọ́lá Àjàyí àṣà Yorùbá wa tó ṣí wa létí lọ́sẹ̀ yìí gbàgede